A kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn mi nínú ilé. Mo kí ọkùnrin, mo kí obìnrin, mo kí ọmọdé, mo kí ẹ̀yin àgbàlagbà. Àní ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Porogodo ayé ò ní lù fún gbogbo wa jó, ò ní tẹ̀yìn gbérù wá. Àní ọdún yìí ń parí lọ, ẹ̀tìmí àtẹ̀yin àní dẹni àgbégbìn. Níbikíbi tẹ́ bá ti ń wò mí lénìí, káàkiri àgbáyé, tó bá jẹ́ àárọ̀ ni ẹ wà níbi tẹ́ ti ń wò mí, ẹ káàárọ̀. Tó bá jẹ́ ọ̀sán, ẹ káàsán. Tó bá jẹ́ alẹ́, ẹ káalẹ́. Ẹ káàbọ̀ sórí ètò wa àṣírí lílo ewé àti egbò àwọn bàbá wa. Orúkọ mi ò yí padà, orúkọ mi ọmọ yín, olólùfẹ́ yín. Orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ojú tẹ́ fi ń wò mí, ojú náà ò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ mi, etí náà ò ní di. Mojúbà akọ́dá, mojúbà aṣẹ̀dá, ìbà yèyé, ìbà bàbá mi Gbàdàmọ́sí Arámidé, mojúbà ẹ̀yin ajunilọ. Bó ṣe yẹ kó rí nìyẹn. Àwọn kan wà nínú ayé tó ṣe pé wọ́n juni lọ, wọ́n lè juni nù. Àwọn mòpó Ọlọ́run, ìbà yín ni mo ṣe. A máa ń dà wọ́n pè ní ó ti yé yín. Àwọn mòpó Ọlọ́run tọ́lọ́run bá ní kán mú náà ni wọ́n mú. Ayé ò ní mú yín, ayé ò ní mémi náà, àní ṣìṣe. Ìyọ́nú àwọn mòpó Ọlọ́run la máa rí, àní rí ìbínú wọn. Ẹ tún wò pé kí ló ń jẹ́ mòpó Ọlọ́run? Àwọn mòpó Ọlọ́run bẹ̀, bẹ́ẹ̀ ni àwọn mòpó Ọlọ́run bẹ̀ ni àwọn àgbàlagbà. A máa ń dà wọ́n pè ní àyè pè wọ́n lájẹ́. Kò sẹ́ni tá a pè tí ò jẹ́, àyè pè wọ́n lájẹ́. A máa ń dà wọ́n pè ní àwọn àgbàlagbà. Ìyọ́nú wọn la máa rí, àní rí ìbínú wọn. Mojúbà yín o, ẹ jẹ́ kójú mi ṣe. Torí ẹni tọ́mọdé bá rúbà, àròkò dalẹ́, ìbà yín la ṣe. Ẹ má jẹ́ kí kọ́rọ̀ mi má pọ̀ jù. Kí mo mú wá fún wa lénìí? Mo mú aporó ọfà wá. Aporó apa àgùn, aporó apa ògùn. Kí la ń pè ní aporó ọfà? Tí wọ́n bá ta ọfà sẹ́lòmíì, ọfà ayé ò ní bà wá. Ó ti yé yín, ọfà apa àgùn. Bí ẹlòmíì jẹ ògùn lójú oorun ni, àbó jẹ ògbá ó jàwo ni. Ògùn náà ni mo mú wá fún wa yìí. Tí wọ́n lọ wá, ẹ jẹ́ ká lọ wá atare. Ẹ jẹ́ ká yín atare yẹn. Agolo míìkì kan. Ìré, agolo míìkì kan. Tí ẹ ti ń kọ́lẹ̀, ẹ jẹ́ ká máa kọ́lẹ̀, yóò ṣàǹfààní fún ẹlòmíì. Torí táwa náà ń sọ yìí, àwa náà kọ́lẹ̀ nígbà táwọn bá wa ń pè fún wa ní. Ẹgbẹ́ tá a bá kọ́lẹ̀ kò ṣàǹfààní. Táwo bá tiẹ̀ ṣe é, tí nǹkan yóò bá ṣe wá, yóò ṣe ẹlòmíì, nǹkan yín ṣe ẹlòmíì nínú ara tí ò lè sọ. Tó bá dẹ̀ sọ fún wa kí ni solution, ìgbà tẹ́ bá ṣẹ̀ ń tojú bọlé káàkiri. Torí tí ò ṣe ẹ́ nígbà táwọn kan bá láwọn ríran, tán ń kagbá tán ń kàwo. Ó ti yé yín, mi ò bú wọn o. Mi ò bá àwọn tó ń ríran. Àwọn tó ń ríran èké ń bẹ, àwọn tó sì ríran wọ́n ń bẹ. Àméké ló pọ̀ jù. Ẹ má jẹ́ ká parọ́ tàn wá. Tí ẹ fọkàn bá mi lọ, atare agolo kan tí ó kún agolo míìkì kan. Ìré agolo míìkì kan. Ó ti yé yín? Ìré agolo míìkì kan. Káfúrà agolo míìkì kan. Kànáfùrù agolo míìkì kan. Álọ́mù agolo míìkì kan. Álọ́mù funfun agolo míìkì kan. Álọ́mù dúdú ìdajì agolo. Ó ti yé yín? Abèrè agolo kan. Tìróò táwọn ìyá wa ń lé ń jọ̀hún, tí bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ wọn ń tà á, agolo kan. Imí ọjọ́ agolo kan. Ìṣẹ̀tà, kí la ń pè ní ìṣẹ̀tà? Ẹranko kan ń bẹ tó ń pè ní ẹtà. Wọ́n tún ń pè ní ọlọ́gẹ̀dẹ̀. Wọ́n tún ń pè ní ajá agbó. Ṣé rí ẹranko yìí? Kíní yìí máa ń wà lábẹ́ rẹ̀ ni. Ó máa ń rùn bànàbànà báyìí.
Tá bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹ sọ pé a fẹ́ ra ìṣẹ̀tà tí ò bá rùn kò ń sùn ní wọ́n gbélé wa lọ́wọ́ yẹn o, tó lòsì làwọn eléwé ọmọ yẹn náà, ó lòsì lọ́pọ̀lọpọ̀ wọn, kò ṣe gbogbo wọn o. Àwọn kan lóòótọ́ nú wọn, àwọn kan wà tí wọn ò lóòótọ́. Ní tẹ bá béèrè wọn láwọn ní tí wọn ò dẹ̀ ní. Ẹ wà láàṣọ ògùn ò jẹ́. Ẹ ká béèrè ìṣẹ̀tà, ẹ jẹ́ ká gún gbogbo ẹ̀ papọ̀, ẹ jẹ́ ká gún ká sá ká lọ̀ kó kúnná. Ẹ jẹ́ ká wá ẹ̀tùbọ̀n original. Ṣé rí tí a bá ti lọ̀ tó bá ti kúnná, tá bá fẹ́ bù fún èèyàn, ẹ jẹ́ ká bu síbí ìmùkọ 4 fún ẹni tá bá fẹ́ bù fún. Ẹ jẹ́ ká lọ ẹ̀tùbọ̀n original yẹn díẹ̀ mọ́. Ẹ̀tùbọ̀n yẹn wọ́n lè má dé jù báyìí lọ, tíntín ní báyìí. Torí kéékèèké náà máa ń dì í. Bá dọ́dọ̀ àwọn eléwé ọmọ ẹ sọ pé a fẹ́ ra ẹ̀tùbọ̀n. Torí tá bá ní ká da ẹ̀tùbọ̀n sí gbogbo ẹ̀tùbọ̀n tá lò yóò pọ̀, ó dẹ̀ máa ná wa lówó. Ẹni tí nǹkan bá ń ṣe ìwọ̀nba tó bá fẹ́ lò kó lọ ra ẹ̀tùbọ̀n, ká wá bu díẹ̀ fún bẹ́ẹ̀. Ká lọ ẹ̀tùbọ̀n mọ́, ẹ má jẹ́ kí ẹ̀tùbọ̀n yẹn pọ̀ ju n tá bù fún ẹni yẹn lọ, kó má pọ̀ ju agolo pé síbí tá bù fún ẹni yẹn, síbí ìmùkọ 4, ẹ̀tùbọ̀n yẹn kó má ju kékeré lọ. Bá ti wá lọ̀ papọ̀ tó ti kúnná dáadáa, ẹ jẹ́ ká fi àjọ̀ ká fi kù ú. Ṣó ti yé yín? Ká fi àjọ̀ ká fi kù ú. Ẹ jẹ́ ká sọ fún ẹni yẹn kó ra omi ọsàn wẹ́wẹ́ wá tá mọ̀ sí òroǹbó bí ìgò kan. Ká wá bu oògùn yìí sínú ẹ̀ ká máa jí pọ̀, ká jí pọ̀ dáadáa. Ẹni tí ó bá fẹ́ lo iṣẹ́ yìí tí ọ̀fà bá wà lára ẹ̀ àbí wọ́n ta lọ́fà àbí nǹkan kan ń dààmú ara ẹ̀. Ṣó ti yé yín? Ìdérí tó wà lórí ṣìnáàpù yẹn, ọtí ṣìnáàpù yẹn, kọ́ọ̀pù tó wà lórí ẹ̀ tí wọ́n fi ń dé lórí, wọ́n ní kẹ́ jẹ́ kẹ́ni yẹn máa fi mú. Kò jù báyẹn lọ, á bára mu. Aporó ọfà tó dájú ni, tested OK ni. Ọfà yìí ò ní bà yín, kò ní bèmí náà tọmọtọmọ. Ìwọ̀nba tó kù tọ́dún yìí ó fi parí, àní dẹni àgbégbìn, àní dẹni àkọlẹ̀bù. Ọdún yìí á tù wá lára, kò ní le koko mọ́ wa. Ọdún tá fẹ́ bọ́ sínú ẹ̀ yìí, ní tá bá dáwọ́lé á yọrí sí rere. Tá bá béèrè lọ́wọ́ Elédùmarè, dandan ni kí Elédùmarè ṣe fún wa. Ẹ má gbàgbé àti subscribe sórí ìkànnì yìí. A dúpẹ́ lọ́wọ́ yín tẹ́ ti subscribe. A dúpẹ́ lọ́wọ́ yín, owó ò ní tán lọ́wọ́ yín. Àbòsí ń tolókun, àbòsí ń tọlọ́sà. Ẹ̀yin tẹ́ ti subscribe, ẹ bá wa gbìyànjú ẹ subscribe. Ní tá fẹ́ lọ́wọ́ yín náà nìyẹn. Bá wa share fídíò yìí. Tí ò bá yé yín, ẹ comment. Màá dá yín lóhùn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tí tẹ́ ti ń pè wá pẹ̀lú nǹkan tí a sọ síta yìí tẹ́ ń ṣe. Tẹ́ ẹ sọ fún mi pé bí mo ṣe ṣàlàyé ẹ̀ náà ni lẹ ṣe lò ó, tó dẹ̀ rí bí mo ṣe sọ. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ ń dúpẹ́, ẹ má dúpẹ́ lọ́wọ́ mi. Ọlọ́run Elédùmarè òun ní kẹ́ jẹ́ ká dúpẹ́ fún. Ní tí mo sọ yìí, iṣẹ́ yìí dájú, àmọ́ Elédùmarè ó dájú jùlọ. Orúkọ mi ò yípadà, orúkọ mi náà ni Dr. Aviz Abolade. Ire o.